ní báyìí a ti ń bọ́ sí abala sàn láàrin mẹ́ta tí ń gbàlejò iléeṣẹ́ alukoro ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn níbi tí a ti ń gbàlejò bàbá SP Badmus Ọ̀pẹ̀yẹmí cousin tí wọ́n ṣojú alukoro àgbà fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn CSP Ọmọlọ́lá Odùtọ́lá lábẹ́ ọ̀gá àgbà yẹnyẹn fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn bàbá kọmíṣánná Ọláníwájú Ògúnlọ́wọ̀ PhD. Láàárọ̀ yìí a fẹ́ mọ àwọn àṣẹ iléeṣẹ́ ọlọ́pàá láàrin ìjẹjọ sí àsìkò yìí lórí bí ọwọ́ ṣe dẹ̀ sí lórí ààbò àti dúkìá àwọn ààbò fún ẹ̀mí àti dúkìá àwọn ènìyàn ìpínlẹ̀ Ògùn. Bàbá Badmus Ọ̀pẹ̀yẹmí cousin akin káàbọ̀ sórí ètò yìí. lákòókò náà mo kí gbogbo etí tó ń gbọ́ ìkànnì Family FM ní àpò ojúmọ́. àsìkò àfọmọnìyàn sí ọjọ́ òní ọjọ́ ayọ̀ ni ó jẹ́ fún gbogbo wa o àní bá wọn lọ ìrìn àjò alẹ́ òde àti gbogbo etí tí ń wò àti àwọn tí ń wò wá ní orí ẹ̀rọ ayélujára bíi àjèrè fún ìkéde tí ẹ sanwó fún tí ó dẹ̀ ṣe gbogbo ọmọ ìpínlẹ̀ Ògùn ní àǹfààní. ẹ rí i pé fọ́nrán kan ń jáde tí ń káàkiri ní àná pé ní along Ìbàdàn expressway pé ẹnìkan wà lórí ẹsẹ̀ náà fẹ́ẹ̀kù tí wọ́n ti pé wọ́n ń jìyàn gbé wọ́n ṣe kinní kan wọ́n ń sọ wọn Fúlàní tó ti dé o wọ́n ti ṣe nǹkan kan o. mo fi ń dá yín lójú láti from reliable source pẹ̀lú ìwádìí tá a ti ṣe àti bọ́rọ̀ ṣe jẹ́. incident ti ṣẹlẹ̀ láti ya 2022 tí a sì mọ̀ pé nǹkan tó bá ti wà lórí social media in the next 2 years 3 years 4 years kódà tó mọ̀ repost ẹ̀ yóò padà surface ní ìdá orí Facebook àgàgà orí Facebook yóò padà yóò surface tí ó ń dàbí ìpínlẹ̀ àbámọ̀ ní nǹkan yẹn ṣẹlẹ̀ ni. tó ìjẹ́ pé àwọn tí ìkan yìí ibi tó ti ṣẹlẹ̀ kó sí Ògùn state gan Ọ̀yọ́ state wọ́n sọ́nà Ògùn state ni tí wọ́n sì ti mú lára àwọn tí wọ́n ṣiṣẹ́ burúkú ìgbà tí ìdájọ́ tó péye tó sì ti ṣẹlẹ̀ lórí wọn kì í ṣe nǹkan tó ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ o. gbogbo ẹni tí ẹ bá fẹ́ máa dá ìpayé kékeré kalẹ̀ tẹ́ fẹ́ máa fi ṣàkóbá fún àwọn tẹ́ ń lọ síbi ọrọ̀ ajé wọn tẹ́ ẹ bá fẹ́ máa mú ìpayé kékeré wá ẹ̀yin ni ọlọ́mọ o kẹjẹ ká dìísí sára kò níbi ìwà àbàjẹ́ yẹn. ìkẹyìn tó jẹ mọ́ ni wípé àwọn kan ń tààgì kíní kan sórí Facebook orí social media àti TikTok pé mo fẹ́ sọ fún gbèsè fake news. iléeṣẹ́ ọlọ́pàá jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà wọn ò mọ̀ sí o pé wọ́n sọ wípé tí wọ́n bá jí fóònù ẹ àbí wọ́n bá háàkì fóònù ẹ tó o bá fẹ́ mọ bí fóònù yẹn ṣe gbà àbí bí sọ́wọ́ àbí ó ṣe lọ pé kò dáhìn ask pé tó o bá ti dáhìn rẹ̀ pé yọ ọjà síbi kan níbi iléeṣẹ́ ọlọ́pàá nǹkan kóòdù tí wọ́n fi síta yẹn tí ọba lọ ogun ara rẹ̀ ó ṣeéṣe kó jẹ́ pé ọba dáhìn rẹ̀ nǹkan náà ni wọ́n padà ṣe àwọn ilé ìfowópamọ́ rẹ̀ ti ń bẹ lórí ẹ̀rọ ayélujára bí ajere. iléeṣẹ́ ọlọ́pàá mọ̀ sí ilé rárá àǹfà àsìkò sọ fún wípé misinformation ni láti ẹnu àwọn aláàbọ̀ làákàyè tó yẹ pé ibi táwọn wà ní wípé ibi ìbàjẹ́ ń làwọn ti ń jẹ ni wọ́n ti ń mu so kí gbogbo akátá ká ṣe ní tójú tìyẹ tí àparò fún mọ́ ríran so ìyẹn báyẹn. àtúndé bá a ṣe ń bẹ́ èjì ká wà nǹkan fìdílé ní ìbàfò òní ilé ti ṣẹlẹ̀ owó pálábà àwọn tó jẹ́ pé tí ó yàn láwọn ni pé tí wọ́n bá yẹ ẹni tó pààtó ọ̀kadà kalẹ̀ àwọn ọ̀sọ́ bóyá ìwé wà káyọ̀dé wọn ni o bóyá ń jẹ lọ́wọ́ ni o bí wọ́n pààkì sílẹ̀ wọn ti gbé tó yẹ pé ìdá wọn tí wọ́n bá gbé tọ́jú wọn ò ní gbogbo ní òlu yẹn ìlú tí wọ́n ti gbé kọjá gan wọ́n ti máa lọ bí ìlú mẹ́fà ìdá wọn padà lọ́wọ́ ta ni àgọ́ máa fi ṣiṣẹ́. ìwé ni àwọn arákùnrin ti jí ọ̀kadà gbé ní ọjọ́ 17 ní oṣù kẹjọ tá a wà nù rẹ̀ yìí arákùnrin kan mílẹ̀ tó ń kọ́ rẹ̀ ń jẹ́ Habib Adédayọ̀ tó jẹ́ ọmọ 25 years of age tí akẹgbẹ́ rẹ̀ sì ń jẹ́ Fawaz Hakeem ọmọ 19 years of age. wọ́n gbé ọ̀kadà níbi tí ẹni tó lọ́kadà páàkì ẹ̀ sí ọ̀kadà bàjáàjì ni tí nọ́mbà rẹ̀ sì jẹ́ FKJ 959QN
red colour chassis number ẹ̀ ó jẹ́ MD 2N1 8NPWC N2 92355 ṣùgbọ́n wọ́n ti gbọ́kàdá yẹn kó ní gbogbo ìwà rẹ̀ láti wò wọ́n ti kọjá ogun mi lálùkọ́ ní kankan láti bíi ti mòwe mo rò pé wọ́n ta ilé iṣẹ́ ọlọ́pàá lóògbó pé wọ́n jí àwọn nǹkan kan bá mi báyìí o kẹ́dà kankan bá wọn ṣàlàmì rẹ̀ go so good wọ́n padà bọ́ sọ́wọ́ ọlọ́pàá gbà tí wọ́n bẹ̀rẹ̀ sí máa ń fọ̀rọ̀ àwọn nínú wò tí wọ́n gbé ọdẹ police station wọ́n padà confess pé káwọn mọ́ parọ́ káwọn mọ́ jalè sẹ́ni tó parọ́ ò tí ì jalè pé ibi tẹ́ni wọ́n páàkì ọ̀kadà yẹn sí ni làwọn ti gbé níwò tí wọ́n fi gbé wá sí odidi ìbàfò ẹ̀rí pé à ń sọ pé lábẹ́ àkóso the commissioner of police Láńre Ògúnlọ́wọ̀ PhD àti gbogbo àwọn management wọn pátá ọ̀nà bí ètò ààbò ṣe mọ́ yẹn tí ó ṣe mọ́ rí nípìnlẹ̀ Ògùn òun ni gbogbo wọn ṣe ń sùn la fi sọ wípé bí wọ́n bá ṣe nǹkan funfun bí wọ́n bá ti ń bọ̀ tó bá ti dé ìpínlẹ̀ Ògùn àṣírí rí òtù mọ̀ ṣe lògùn mọ́ ti ìpínlẹ̀ Ògùn ìwọ náà tó bá tó ń padà gbà lérò pé n tó kù tí wọn náà fẹ́ ṣe nìyẹn tó fẹ́ yàn láàyò àṣírí rí òní bò eléyìí gbẹnu tán ẹ̀sùn náà jẹ́ ìfipábánilòpọ̀ tó wáyé ní Ṣàgámù nílé ìjọsìn kan nílé ìjọsìn kan ló ti wáyé ní Ṣàgámù bẹ́ẹ̀ ni arákùnrin tó lùkọ́ rẹ̀ ń jẹ́ Muftau Pression tó ń jẹ́ Muftau tí ọmọ tí mo ti fẹ́ dákọ̀ ìyá ká forúkọ bọ́ náà láṣìírí ọmọ yẹn jẹ́ ọmọ 15 years of age 15 years of age ẹni tó mú ọmọ yẹn wá sí station onímọ̀kọ́ ti dákọ̀ yẹn mi fẹ́ dákọ̀ yẹn lẹ́ẹ̀mejì ká má fọ̀rọ̀ gùn ìgbà tí ó mú ọmọ ẹ̀ dé àgọ́ ọlọ́pàá wọ́n discover wípé arákùnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Atólóyè tó jí ọmọ 42 years of age ṣáájú ń gbé àgbègbè kan náà òun ló fi ipá bá ọmọ ẹsẹ̀ yòkẹ́yòkẹ́ nínú ilé ìjọsìn tí wọ́n pè ní ẹ̀rí Tangogo Paris 3 ẹ̀rí tán náà go 3 times lẹ́ẹ̀mẹ́ta wọ́n dẹ̀ ti mú ọmọ yìí wọ́n ti gbé lọ sí OOUTH Ṣàgámù for medical examination arákùnrin táwọn sọ̀rọ̀ nípa rẹ̀ náà wọ́n ti transfer wá sí àwọn tí wọ́n mọ̀ nípa ìwádìí káfipá báyàn sọ̀pọ̀ ní Eléwéran gbogbo wọn tó bá jẹ́ wípé nǹkan báyìí lọ yẹn láàyò tó o bá padà lọ jáwọ́ o bójú ara rẹ jẹ́ o bójú fámìlì rẹ jẹ́ àwọn ọmọ àti ẹ̀ gan o tó bójú wọn jẹ́. eléyìí ṣẹlẹ̀ ní Àdìgbẹ́ ẹ̀sùn ìfipábánilòpọ̀ náà ló náà kọ́lọ́ọ̀bọ lórí nìkan máa kó wa yọ ní ọjọ́ 15 ní inú oṣù tá a wà nù rẹ̀ yìí ní aago 12 kù 20 ìṣẹ́jú lárákùnrin kan tí mo forúkọ bò láṣìírí tó ń gbé ní agbègbè Lípàdé estate Abẹ́òkúta ló ń discover wípé ọmọ òun obìnrin torúkọ rẹ̀ ń jẹ́ sá tó jẹ́ ọmọ 16 years of age lọkùnrin kan tẹ́ ń pè ní Tìjẹ́ Ọláníyàn tó yẹ pé ọlọ́mọ ń hẹ̀pọ̀ wọn láti bá wọn gbé ọmọ lọ sí ilé ẹ̀kọ́ sàdédé náà ó gbé ọmọ ẹ̀yà inú ọ́fíìsì títí ẹ̀ tẹ́ ń pè ní Amazing Grace Hall Kúforíjì ní Olúbi Drive off ní agbègbè Àgbẹ̀lọba Abẹ́òkúta
tó sì fi ipá jábàlẹ̀ ọmọ táwọn sọ̀rọ̀ nípa rẹ̀ yìí gbogbo nǹkan táwọn sọ̀rọ̀ lórí àwọn nǹkan tí ò yẹ kéèyàn máa gbọ́ ni tí ò yẹ kéèyàn máa gbọ́ sétí àti bọ̀wọ̀ tó yẹ pé ọwọ́ ti bá bi tiẹ̀ lọ owó kílà máa pò àwọn ẹlẹ́dàpá yìí àbí báńkà ó ti bá bi tiẹ̀ lọ ọlọ́kadà lónìí kọ́ bọ́ gbọ́mọ rẹ lọ sí skul àbí ẹnìkan náà pé ẹ máa bá ń gbọ́mọ rẹ lọ sí skul tọ́jú obìnrin ẹ dákun ẹ̀yin òbí wa táwọn ẹ̀ bá soríire àtọwọ́ wa náà ni o tó bá dẹ̀ kù díẹ̀ káàtó wọ́n béèrè lọ́wọ́ wa náà iṣẹ́ tá a lọ ń fi òru ṣe yẹ gan orí ìta la fẹ́ mọ ẹni lórí ṣebí torí ọmọ yìí náà ni sẹ́mi ọmọ tá a wá fẹ́ mẹ́lẹ́wọ́ lórí náà bá ti ba ọmọ jẹ́ sọ́wọ́ tá a ná sí ọ̀yọ́ àmójútó ṣe pàtàkì lórí àwọn ọmọbìnrin yìí ẹ má jẹ́ àwọn pé ọmọ yìí kéré ọmọ fẹ́ ṣe kankan àwọn ọ̀fẹ́ máa ń gbọ́ lórí program ń bu wà pé ọmọ 10 years 5 years 4 years 2 years àwọn èèyàn bá ṣe wòkẹ́wòkẹ́ lára àwọn olójúmọ̀ mọ̀dúdì amọ̀mọ̀rún mọ̀ lọ. wọ́n ń bá ọmọ ẹ̀ wọ́n ti ń fi ọgbọ́n ọkàn tó yẹ pé á mú ọmọ ẹ̀ ní trauma lọ́jọ́ iwájú wọ́n ti ń dá sínú ọlágbára. gbogbo ẹgbẹ́ tí ń ṣẹlẹ̀ yìí ojúṣe gbogbo wa ni bá a ṣe ń sọ ẹ ní ìsìnbáyìí ṣe àwọn ohun àbàjẹ́ tó yẹ pé níta fi ń ṣiṣẹ́ ṣe nù wọ́n pẹ́ ó ní nǹkan tí ń drive lára rẹ̀ inú ò ní dùn ṣùgbọ́n ọlọ́wọ́ padà bí tẹ́ ẹ bá kọ̀ tẹ́ ẹ bá jáwọ́ ọlọ́run ló bùn ún eléyìí náà dìfámẹ́ẹ̀tì náà tó lò náà nítorí ká máa sọ tí ò jí ká lè háìdì ẹ̀ kó máa jẹ́ ẹ̀kọ́ ìwọ tó yẹ pé ọmọ rẹ bí abiyamọ tí abiyamọ mi tó lọ ní kó padé òbí ìyá ọmọ sì máa lọ wájú yóò sì fọmọ sẹ́yìn láyé tá a wà yìí ó ṣoṣo adìyẹ ni. tí a lè fọ́ di ọmọ tí wọ́n fọ́ ọmọ rẹ tí wọ́n fọ́ di lẹ́nu tí wọ́n gbé kó lẹ́nu ẹ̀ tó ní mọ̀ pé gbé kó lẹ́nu ẹ̀. ó ṣoṣo adìyẹ. o kì í sì sẹ́ni kọ́kọ́ yẹ. gbogbo ẹ̀ tí ó dọ̀mọ̀ síwájú pé ẹ̀ sọ́jú ohun tí ó sọ. àwọn abiyamọ nù tí àwọn abiyapa ní ọmọ fọwọ́ wọn sẹ́yìn. abiyamọ ni ó ṣẹ̀ṣẹ̀ pẹ́pẹ́ yẹ pé sọ́wájú mi ló wà yìí. ní tí ó ṣe ó ṣojú mi ìṣòwájú. ojú kòkòrò ló bẹ́ẹ̀ sì sọ pé oúnjẹ kí adìyẹ kó tiẹ̀ sẹ́yìn. tó nítorí náà ẹ̀yin tẹ́ ẹ jẹ́ òbí àtàlágbàtọ́ ẹ dákun ẹ jẹ́ àkíyèsára o ẹ jẹ́ ká sì ìsára eléyìí wáyé ní ẹnu gádà òní wọ́n ti wá rìpọ́ọ̀tì má tẹ̀lé ní dédé aago 8 kù ìṣẹ́jú 3 lọkùnrin kan tí mo forúkọ bò láṣìírí tó ń gbé nọ́mbà 80 Kíkílayọ̀ street Ọbántòkò Adéòkúta ó ní ọmọ rẹ̀ lórí sí ọgbà ọgbọ̀nsẹ̀ láti rẹ̀ mọ̀ pé ọmọ rẹ̀ obìnrin àtọkọ rẹ̀ wọ́n jọ ní ìṣù wọ́n jọ ń jà kí ló lè fàjà ló bá gbéra ìgbà tó débẹ̀ ọba ọkọ rẹ̀ torúkọ rẹ̀ ń jẹ́ Sàfánà wọ́n rà pé Sàlàfà nàfẹ́kọ̀ Sàlàfàdín Owókadé tó ń jẹ́ ọmọ 44 years of age ní àgọ́ òwu lábẹ́òkúta ó ní ẹ sọ fún alákùnrin pé wá ìjà tí ọmọ rẹ̀ ń jàjà tó lẹ́tọ̀ọ́ sí láti jà ní bàbá ọkọ rẹ̀ ló fi pátípá bá granddaughter rẹ̀ wọ́n bá ṣe yọ̀kẹ́yọ̀kẹ́ bóyá lọ́ọ́ dariwo láàrin ọkọ àti ìyàwó tọ́lọ́pàá náà dẹ̀ ti gbégbèsè láti lọ sí medical check up tí wọ́n dẹ̀ ti padà transfer mátà náà lọ sí state id ìfámẹ́sì tó wà ṣùgbọ́n tá a fi ń sọ ilé ní pé ẹjọ́ èyí tẹ́ ẹ jẹ́ abiyamọ ẹ̀yìn pé mo sọ kí nìkan níjẹjọ pé bọ́kùnrin àtobìnrin ọba ti sí papọ̀ mọ́ tó bá jẹ́ pé wọ́n bímọ bẹ̀rẹ̀ tọmọbìnrin yẹn sì ń gbé ọ̀dọ̀ ìyàwó níbi tí ń gbé bọ́kọ rẹ bá ti ń béèrè lọ́wọ́ ẹ pé jọkọ ọmọ rẹ wá lọ olùdé ní ọ̀dọ̀ ọ̀run tó ọba ti lè lọ ọbẹ̀ kẹjọ lọ lọ lú ẹ̀ papọ̀ má fọmọ rẹsẹ́. lóòótọ́ ọkọ ilé wọn lè mọ́jú oṣù kúṣe ńgbà tí èkó mẹ́ ó ṣe é ṣe kó jẹ́ pé ńgbà tó kó mẹ́ tán ó ti dàkúdà àgàgà kọ́ ẹ pé láìgbà tó ti kó kò wá má rì ọwọ́ amú ọmọ tí sẹ̀ ń yọ bọ̀ tí ń jíjí ayé rẹ̀ pé ọmọ 40 years ni 30 years ni lọ́ọ́ nílò rẹ̀ wà bá rẹ̀ ìkẹsẹ̀lẹ̀ tí wọ́n sì wà lẹ́nu ẹ̀ báyìí tí màá ṣe mistake yọ àṣà ẹ̀kọ́ ọ̀nà sí kóòtù láàárọ̀ yìí
ọmọ lọ ọlọ́run yẹn lọ́wọ́ ni 13 years ó sì fi substances sínú ọgbà tí kó tó di pé wọ́n wọlé lọ́mọ ọkọ sábà ń bì kan tó ọmọ náà darí wọlé lálẹ́ wíìkì tó dé yẹn náà ni ó ti ra bíi káàmù wá ó ti fi substances sínú ẹ̀fọ́ mọ́ lọ́mọ bá mọ́ lọ́mọ bá sùn lọ bí bàbá ṣe jábàlẹ̀ ọmọ ẹ̀ nù ṣé kìí ṣe nǹkan àtijú la fi sọ fún yín pé bàbá rẹ ní wọ́n bá ti rí bí bàbá ọkọ rẹ bá ti ń ṣe sọmọ rẹ tó jókòó ìbò bá ti pọ̀ jù ọlọ́run mi ti yí ọ mọ́ ọmọ ọkọ lọ́dọ̀ ẹ̀ èso ní bàlà ọlọ́run ní jẹ́ àṣìṣe mo kúrò lọ́dọ̀ rẹ̀ kẹ́lẹ́ ti ń lemọ́lemọ́ àwọn tẹ́lẹ̀ ń ṣe náà àwọn ní ọmọ tí ẹ̀rí tẹ́ fi ń ṣe ṣùgbọ́n bá lọ bá lọ àbọ̀ padà bọ̀ ẹlẹ́rìí ó ṣẹlẹ̀ ní ìmẹ̀kọ ní wọ́n ti rìkọ́fà mọ́sẹ̀rì mẹ́rin nígbà tí ẹ fi tó lé iṣẹ́ ọlọ́pàá létí pé ó ṣe pé báwọn ọ̀kadà tí ń jù tí wọn ò rí ọ̀dọ̀ arákùnrin tí ń ṣe tí ń ra àwọn scrap kó báyìí pé bẹ́ẹ̀ ni wọ́n ń kó àwọn nǹkan báyìí lọ ìgbà táwọn ọlọ́pàá lọ fún rédíò lóòótọ́ nígbà tí wọ́n débẹ̀ wọ́n bá ọ̀kadà mẹ́rin níbẹ̀ wọ́n dẹ̀ ti kó gbogbo ọ̀kadà mẹ́rẹ̀ẹ̀rin yẹn tí wọ́n bá ń bẹ́ wọ́n ti kó wá sí àgọ́ ọlọ́pàá tí wọ́n tún padà mú ọkùnrin náà láti wá máa fi ọ̀rọ̀ wá lẹ́nu wò scrap lọ́nà ń tà ìgbà wo ló di ẹ ti ń ta ọ̀kadà tó ń tà gan rè ò ní pépà rẹ̀ lọ́wọ́ àbí ọ̀kadà tó ń tà ò ní pépà lọ́wọ́ ìgbà wo ló bẹ̀rẹ̀ sí máa ta ọ̀kadà so wọ́n láti kó àwọn yẹn wá so àwọn mọ́sìnì mẹ́rẹ̀ẹ̀rin yẹn in case a fẹ́ pe orúkọ wọn pẹ̀lú chassis number wọn ó ṣe é ṣe pé pé ní títì ẹ̀ náà wà bẹ́ẹ̀ tí ń wá tí ọmọ ibi tí yóò wá sí. alákọ̀ọ́kọ́ ni àjọ blue colour tí chassis number rẹ̀ jẹ́ CHA SSSBLOOGLNIE 200233 ọ̀kadà kejì ní orúkọ yẹn jẹ́ Mahindra black colour tí chassis number ten jẹ́ MCDKTI BI4G 1HO1748 tí ọ̀kadà kẹta tí orúkọ yẹn jẹ́ Basco blue chassis number ten jẹ́ LC6 PCJ5 H9 F000468 tí ẹlẹ́ẹ̀kẹrin jẹ́ Ajue brown colour tí chassis number tẹ̀ jẹ́ LCCP J5X6 K00100029 tí gbogbo àwọn ọ̀kadà sì wà ní kọ́sọ́dì àwọn ọlọ́pàá ní ìmẹ̀kọ tí wọ́n sì ń ṣe ìwádìí lọ́wọ́ lórí rẹ̀ ní agbègbè kan ní owóde wa ní arákùnrin kan tí wọ́n ń pè ní Alákìjà Ọláoyè tó jẹ́ mọ́nìjà ilé epo ní Picnic petrol station ó ló ṣe àkíyèsí pé wọ́n páàkì Toyota Camry Big Daddy òun rẹ́gísítà fẹ́ kù tí wọ́n páàkì sínú ilé epo òun day 1 ààrẹ ni wọ́n á gbé day 2 ààrẹ ni wọ́n á gbé ènìyàn ti fi tó iléeṣẹ́ ọlọ́pàá létí pé ọ ń bọ̀ àwọn aládẹ́lẹ̀ kó tó di pé wà kó mọ́rúgà if you see something say something alákùnrin bá gba àgọ́ ọlọ́pàá lọ ọlọ́pàá dẹ̀ ti wá bẹ̀ wọ́n ti yẹ gbogbo inú ọkọ̀ yẹn wò wọn bá nǹkan kan tó jẹ́ nǹkan tá a lè sọ pé yẹn lè fi ṣe ìjàmbá nínú ọkọ̀ yẹn ọkọ̀ yẹn ti wà ní àgọ́ ọlọ́pàá tí a ń retí ẹni tí ó sọ pé èmi ni ọmọ ká ọkọ̀ tó nọ́mbà sí ni a nìkan ka nọ́mbà rẹ̀ kàdékà sí gbogbo ẹ̀ so tí a ń retí ẹni tó ní pé kó wá ṣàlàyé bí ọkọ̀ yẹn ṣe dé ibẹ̀ yẹn. ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ ní Ọlọ́run dá dírẹ́fà kan tí wọ́n àtàsí mọ́ Rodamark Company ní Abẹ́òkúta tó ń gbé ní agbègbè No. 1 Unity Estate níyànà Lùsádà Adóodò
ní Ogun State tá a wà yìí ní àwọn mọ́tò bọ́ọ̀ yẹn méjì tí kan jẹ́ Noah Owólabí tó jẹ́ ọmọ 19 years of age tí akẹgbẹ́ rẹ̀ ti ń jẹ́ Taiwo Usman tó náà jẹ́ ọmọ 24 years of age tó yẹ pé the same address náà ni gbogbo wọn jọ ń gbé ó ní wọ́n lọ sí bọ́rọ̀ PIT ní orí Ajé village tí wọ́n ní káwọn lọ wẹ̀ nínú odò kété tí wọ́n débẹ̀ ó ní wọ́n kán sí omi tí ó sì ń wẹ̀ abala àbábọ̀ arákùnrin kan tó ń fọ aṣọ ní etí odò torúkọ tẹ̀ ń jẹ́ Farouk Adébọ́lá lóò pé àwọn ẹni tó jáde ṣé ìwé náà ni ọ̀rọ̀ náà tí wọ́n wá mú kò lọ́la táwọn tí ò pa àdá tí ò ti àjáde mọ́ tí ò jáde ìyẹn tó wá gbé kí ló dé ẹja nígbà tí wọ́n rí ẹjọ́ pé àwọn eléyìí ọ̀jáde náà gbà pé ẹja ti fà wọ́n wọnú odò ìyẹn bá gbéra lọ́ba sáré bá dírẹ́fà yẹn gẹ́gẹ́ pé àwọn mọ́tò bọ́ yín tẹ́ wá wẹ̀ lódò nsìn òun rí i pé wọ́n tó jáde wọn ò jáde lòfin ní kọ́ wọ́n wá báyìí o àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ wọ́n padà sàwọ́ àwọn arákùnrin ìdí wọ́n mọ́ wọn rí àwọn èdè General Hospital wọ́n ti brought in death ni náà méjèèjì ṣe rí àwọn ìgbésẹ̀ kan wà tẹ́lẹ̀ pé téèyàn bá fẹ́ gbé tí ìbá ṣe pé ọ̀gán náà èṣù ń tẹ̀lé o láti lé tí ṣe pé o ti jẹ́ oyè abẹ́sùpẹ́lẹ̀ odò lè dúró létí odò kẹ́ ẹ bomi sára ayé ti kóhùn títà àtijọ́ tí ẹ rọ pé ẹ fẹ́ lọ wẹ̀ lódò àlọ́ ń bẹ́ sódò bó o ṣe bẹ́ sódò yẹn gan igi kùkù tẹ́lẹ̀ wà mẹ́ tó ní mọ̀ tọ́kàn bẹ́ẹ̀lù tí ó lù fún odò tó bá àbíkọ́ bẹ́sẹ̀ lóhùn nǹkan tó ẹ máa ń tọ́ sí ẹ náà tí ó jẹ́ pé bóyá ejò lọ sọ wọ́n tí tára wọn ti wíìkì tí ò lè jáde mọ́ ẹwà kóra yín ìkó tí ẹ kọ́kọ́ ìwà ọkọ lọmọ tó ọwọ́ tí ẹ tẹ́kí tó rẹ tèmi èmi yìí wọ́n á kẹ́ wọn mi. náà àwọn tó ṣẹlẹ̀ sí ìsinmi àná yìí àní tí wọ́n máa ń dùn mí ní pé bó aṣọ ilé ṣẹlẹ̀ náà ṣe tó ṣẹlẹ̀ yìí ẹ̀ tó ra àwọn akánjọ́ rẹ̀ náà kò lè péjọ́ mẹ́tẹ̀jọ́ mẹ́rin ẹ̀ tó náà nínú ẹ̀ tó tó lọ́ máa wẹ̀ ní odò yẹn tó tó lọ́ máa wẹ̀ ń bẹ̀ àbí kòtò tára wájú yìí tó já sí ṣé dandan ni kí arẹ́yìn náà tó ń gọ̀gọ̀ débi pé kó tó wá kú tó fẹ́ kónú rẹ̀. ẹ dákun ẹja máa pàkíyèsí àwọn ọmọ wa tí wọ́n bá ń jáde kúrò lákàtà wa ká máa ṣe ní gbẹ́rẹ́ ìpàkọ́ láti máa fún wa ní gbólóhùn tí wọ́n máa rántí tí wọ́n bá tiẹ̀ fẹ́ síwà wò tí wọ́n bá dáwùjọ. ẹ ṣeun bóun ni Kẹ́hìndé gbọ́n kankan létí. ó ti ń fọwọ́ kà lákàbẹ̀ ká máa bọ̀ ká wá polówó jà. jẹ́ ká gbọ́ nǹkan létí ní kíláà sọ fún wọn wo orúgbọ́ náà wo mẹ́sẹ̀ tí wà lórí kíní gbèsè fún bẹ́ẹ̀ o. tó yours sincerely pẹ̀lú sincerely yours. bẹ́ẹ̀ni ìtumọ̀ kan náà ni wọ́n ní. bí àbá ní lura wa ní jìbìtì òyìnbó ẹ̀bá àbá ní gbé wa ní mugun gẹ̀ẹ́sì yours sincerely yours. mo pé ìtumọ̀ kan náà ni wọ́n ní. kò sẹ́ni tí ó mọ̀ yìí pé nídùú olóyìnbó ní Yorùbá ẹ̀ abẹ́rẹ́ ni. adúpẹ́ pọ̀ lọ́wọ́ alukoro aṣojú alukoro fún iṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn SP Badmus cousin ọ̀pẹ́ yẹmí. yàtọ̀ sí eléyìí àwọn messages kan wà ní ojú ẹ̀rọ wa ká máa hùwà bí alábòsí kàkà kí àwọn engineer wa lè mọ̀ wípé iṣẹ́ wà lọ́wọ́ wa láti ṣe. James Newton, do something about your signal around OGTV road. Àwa ni wọ́n bá wí wọn. It only pops up on weekends and at night on weekdays. This morning it went into the thin air like smoke. Even when the signal comes up, the speakers seem so unclear that we hardly hear what you all are saying, except when switched off on cyberspace. So, engineer wa, do the needful. Oshadem Adesanya. Oshasebile no. Ẹ̀kọ́ ọjọ́ mẹ́ta. Ọ̀làdẹ́pọ̀ Razak. Adéoyè Mubarak Oyètúndé gbogbo wọn tí ń wò wá gẹ́gẹ́ bí a ṣe fi òye gbé ní odò Ọ̀yọ́ ní Kọ́bítì junction. Mo kọjá ń bẹ̀ lánàá. Ìjọba ìpínlẹ̀ Ògùn ẹ̀yin environmental sanitation àbí. Iṣẹ́ wà lọ́wọ́ yín ọlọ́mọ àjẹ́ kó jẹ́ odò Ọ̀yọ́ yìí ní àjàkálẹ̀ àrùn tí máa bẹ̀rẹ̀ nípínlẹ̀ Ògùn. Àgbàládùra ni o
ní Community Junction ẹ lọ wo ilé ìdálẹ̀sí tó wà ń bẹ̀. Mo kàn ró glass kí n kí ẹnìkan tí ẹ bá wo eṣin tó rọ́ wọnú mọ́tò mi. Àwọn ọmọdé sì ń gbàbẹ̀ kọjá, àwọn olóúnjẹ wà nítòsí ní Community Junction ẹ lọ síbẹ̀ láàárọ̀ yìí. Èmi ò mọ tí ó kù tí wọléwọlé ń wò ní ìpínlẹ̀ Ògùn yìí o. Pápá nílùú Abẹ́òkúta Community Junction ẹ lọ síbẹ̀ lódò Ọ̀yọ́ láàárọ̀ yìí. Ẹ wo lẹ̀ rẹpẹtẹ. Ǹjẹ́ èyí yóò tàbùkù àwọn àlejò tí wọ́n bá wá sílùú Abẹ́òkúta pàápàá? Ẹ lọ bẹ̀ ìsinmi kú wà lónìí. Ká dúpẹ́ lọ́wọ́ ìjọba fún ti holiday kí wọ́n fáwọn oníṣẹ̀ṣe every 28th of August. Bẹ́ẹ̀ni. Bí data sì mi ìyẹn lọ bẹ́ẹ̀. Mo fẹ́ dúpẹ́ pọ̀ lọ́wọ́ àjọ lómi ní ìpínlẹ̀ Ògùn Ògùn sí water corporation àwọn tí ọba tó kù. Wà á dúpẹ́ lọ́sẹ̀ tó lọ. Ta ní ọ̀pá kan ti bẹ́ tó fẹ́ wọlé onílé tó ti fẹ́ di odò tó ń ṣàn rẹ́gbẹ́dú. Ìjọ́ kejì ni wọ́n ti kọjá lọ síbẹ̀ tí wọ́n ti lọ ṣe. A dúpẹ́ lọ́wọ́ water corporation ní ìpínlẹ̀ Ògùn àti ti ọba tó kù. A dúpẹ́ lọ́wọ́ yín ìyẹn túmọ̀ sí pé wọ́n ń gbọ́ wa wọ́n sì tán láti ṣe àtúnṣe. A dúpẹ́ lọ́wọ́ yín àgbẹ̀ kùdùsù fún yín. Àgbẹ̀ kọ̀ yóò bá pa fún yín. Kódà àmàlí ká gbé kọ́sìmù náà fún wọn ṣùgbọ́n wọ́n di kọ́ńdọ̀tì. Àkílódé. Ṣùgbọ́n ibùdó ìdálẹ̀sí tó wà ní odò Ọ̀yọ́ ní Community Junction ẹ lọ bá wa ṣe ẹ̀yin ọlọ́jà nítòkù èmi ò mọ bí ẹ ṣe ń ṣe o bí ẹ kí gbóòórùn ni èmi ò mọ èyí ṣe yún ekò ló wọ̀lọ̀wọ̀lọ̀ ní. Ló ṣe ní tòkù lórí lómìnira lórí lọ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ náà lórí káàkiri. Lọ sí Community Junction ní. Ó gàgàrà. Àǹtí bíi pé báwo lẹ ṣe ń ṣe níbẹ̀ yẹn n tí ò jẹ́ kẹ́ ẹ rí mi kí n dúró nù gbogbo bẹ́ẹ̀ ṣe dábí dúró lánàá òórùn yẹn pọ̀ jù ìgbàdọ̀jọ́ mi gbẹ bá kú. Á padà wá. Ẹ ká pé wọ́n jà bí ngbà bá dé ká wá tẹ̀síwájú. Iléeṣẹ́ ọlọ́pàá ti ṣe jálá pé ọ ní ìbéèrè fún ọkọ̀ tó gbé àlọ́ sójú òkú sílẹ̀. Ní ìbéèrè ẹ̀kọ́tẹ̀ báwọn nọ́mbà àti ẹ̀lẹ́pẹ̀ wá ẹ̀ka àárọ̀ sà. Ẹ̀ka àárọ̀ ọ̀gbẹ́ ètò wa máa fún iṣu ọmọdàgbà ó jẹ́ kí alukó wa lẹ̀ ọ̀hún ló máa ti gbẹ̀ tọ́wọ́ orúkọ tèmi là ń gbé ọ̀gá lálátàṣẹ́rù ibi tí wọ́n ti gbọ́ bẹ́ẹ̀ ọmọdàgbà ìjẹ́ ẹ̀párẹ́ sí lórí ìkọ́bí tí yẹn kì í ṣe kọ́bí tí nìkan ẹ̀ka ẹ̀rọ àdàtọ́nà ti tẹ́lẹ̀ bí àdàtọ́nà ibi tí títí náà gẹ̀dá ni ẹni àwọn òjò ìfẹ́ ìgbésẹ̀ pẹ̀sẹ̀ síbẹ̀ náà ẹ̀rọ ìgbésẹ̀ bẹ́ẹ̀ ṣe ní ọ̀hún ọjọ́ bẹ́ẹ̀ ẹni mo dùgbò àti ọdún mẹ́rin àti máa ń pàkíyèsí ẹ̀ka sọ̀rọ̀ ẹni ojú fẹ́ẹ́ ilẹ̀ sọ ẹ̀sọ́ jẹjẹ náà ẹ̀sọ́ ní ìyàgbẹ́bú ní ọ̀rọ̀ wọn bí i ní ọ̀rọ̀ tí ní ọ̀rọ̀ gbogbo ní ìpínlẹ̀ táwọn ìjọba bẹ́ẹ̀ gbé ẹ́ ọ̀pọ̀ mi lẹ́nu sọ tí yóò ṣe ẹ̀rọ káwọn kí ni ìmọ̀ aṣọ nígbà máa tọ̀rọ̀ mẹ́ta ẹ̀rọ ojú tó wà kàn ń bẹ́ẹ̀ ní tí gbogbo ìpínlẹ̀ yìí ẹ̀rọ tó wọ́n gbọ́dọ̀ 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 ẹ̀rọ pásọ̀ kan náà ọmọ ìyàwó yorùbá sì di di bá ẹgbẹ̀rẹ̀ lẹ́yìn ọ̀la náà nílò àpilẹ̀kẹ̀ mọ̀ nípa yìí. Hello. Káàárọ̀. Hello. 0903000885 tàbí 0805-885-0885. Hello. Hello, káàárọ̀. Ọyọ gbogbo ẹkú ọjọ́ fà òórọ̀ títa tó kọ́ máa ta ẹkùn ló kọ́ pa láì lè gbé oṣù bọ́ balùpẹ̀kùn ìgbà pàbàrà lọ́pọ̀ àgbà. Jásíkẹ́ bàbá ń fi voice note kan ṣọwọ́ pé ẹnìkan ní kí ọ̀gá ọlọ́pàá bá wọn bójú wo nǹkan kan tí ó ṣẹlẹ̀ ní mall junction ṣùgbọ́n orí afẹ́fẹ́ la wà mi ò láǹfààní àti ṣí voice note yẹn láti gbọ́ Jásíkẹ́. Mo rí àtẹ̀ṣe kan. Tí ẹ bá lè kọ in form of message sí mi ò lè open message yẹn for now because I am live on air. Mo ti rí àtẹ̀jíṣẹ́ kan ní orí ìkànnì Facebook ń bí lẹ́yìn tí ó ṣiṣẹ́ pé òun ní Jásíkẹ́ Mama ni wọ́n ń tọ́ka sí lápá abẹ yẹn lẹ́yìn tó ní ṣe pẹ̀lú bí wọ́n ṣe pé àwọn kan ní agbègbè Mo Junction bíbá yìí náà ni ní ẹ̀yìn ilé bàbá wa Bọ́lá Ajíbọ́lá wọ́n ní pé wọ́n máa ń fin ata gígún sí àwọn ènìyàn lójú láti gba ọ̀kadà wọn ní agbègbè Bọ́lá Ajíbọ́lá ní Abiolawe ní bíbá yìí pé kí wọ́n jọ kí wọ́n máa gbé ìgbésẹ̀ lórí ẹ̀ Ọládé Púpọ̀ Razak àwọn ni wọ́n fi àtẹ̀jíṣẹ́ yìí ránṣẹ́ lórí ìkànnì Facebook. lẹ́yìn ilé bàbá Bọ́lá Ajíbọ́lá ní Mo Junction ní. wọ́n kú àsákèsí kan náà ní tí ẹ bá dé area káwọ̀sì àdátán káwọ̀ ọjà àgbàdà tán náà káwọ̀sì tẹ́ máa ń bọ̀ sọ́nà kọjá ní ipò àjọ kẹ́yìn wá sàlẹ̀ díẹ̀ wọ́n ní àdúgbò kan náà bẹ́ẹ̀ tí ẹ pé àwọn bọ́ìsì
wọ́n wà dájọ́ síbẹ̀ ni wọ́n máa fa igbó ìkìlọ̀ rẹ o kọ́lọ́mù ó kìlọ̀ fún ọmọ rẹ̀ sọlọ́pàá lè mú ní. torí tó bá padà ṣẹlẹ̀ tán láì ṣe díẹ̀ lè ní ṣéyìn ọlọ́pàá tó ń mú nígbò. ọlọ́pàá ò lè mú nígbó ẹ lọ jọ ìwọ̀n èmi yìí mú ni. ẹ lọ kọ ni kó ní kálukú kọjú mọ́ṣẹ́ sọlọ́pàá ní láti mú ọ̀daràn. ọlọ́pàá lè mú ń gbó bẹ́ẹ̀ ni ẹ̀yin ẹ má wọ̀rí ẹ lọ jọ ìwọ̀n. mi ò mọ pé ó mọ. ẹ̀yin ẹ kọ ni sẹbẹ fẹ́ sọmọ tó tó ni. nǹkan tó nǹkan fẹ́ mọ ẹ ti rí ọlọ́pàá lè mú nígbò. àní ẹ lọ jọ ìwọ̀n sẹ́ ọlọ́pàá lè mú nígbó bí ò lè mú èmi nígbó kàn fẹ́ mọ̀ ní ẹ̀dẹ̀ ti dáhùn pé wọ́n lè mú wọn. àná mo sọ fún yín sẹ́ ẹjọ́ ìwọ̀n. tó ẹ̀yin broda wa ní tutù yẹ ọ̀rọ̀ rẹ o wọn lọ́lọ́pàá tó fi mú onígbò o tó a jẹ́ pé a máa ju ibi tán bá wà fún yín nù. kò sí wàhálà. tó ẹ̀yẹ ká gbọ́dọ̀ lómi ní orí ìlà àbí. ẹ lọ ẹ káàárọ̀ o. hello good morning o. ẹ lọ ẹ káàárọ̀ o. hello ẹ káàárọ̀ o aláàjì ọmọ ọ̀dọ̀ àgbà. ẹ kú ojúmọ́ o. ẹ máa pé ètò náà sá o. àwárí yẹn o. káṣe kámọ̀ láti ráńdà ni mo kí ọ̀gá wa tí wọ́n wà ní ọ̀dọ̀ yín bẹ̀. gbogbo ẹ̀yin ọlọ́pàá òfin state àti gbogbo ẹ̀yin ọlọ́pàá nàìjíríà àtọwọ́ àdúgbò ní kàn pẹ̀lú ogun ọlọ́run. àmì o. ọjọ́ elégbọ̀n wọn ní ìlúmọ̀ pàápàá pẹ̀lú ogun elégbọ̀n. àmì o. lórí pé tí a bá wo iṣẹ́ kékeré kọ́ ní iṣẹ́ tẹ́ ń ṣe kódà tí ó bá tẹ̀sán ọlọ́pàá ní bẹ́ẹ̀ lérò pé ìlú ìbànújẹ́ láti gbé báwọn èèyàn gan ni. ṣùgbọ́n bí mo gbé ń lọ ń bẹ̀rẹ̀ sà kẹ́ rí àwọn ìjẹ́ ọ bàbá àtàbí àwọn ìjẹ́ tó gbé kọ́ ọgbọ́mọdún mẹ́jọ mẹ́wàá mẹ́jọ ṣe yẹn lẹ́yìn irú ìṣẹ̀lẹ̀ àwọn ló lè jẹ́ kí kíni yẹn dínkù náà torí pé ká bá wò kíni yẹn pọ̀ sí ni. káńgbọ́n mi sà. à ń gbọ́ yín. ìjẹ́ ni kíni yẹn ìjẹ́ ni ìwà àbájẹ́ yẹn ìjẹ́ ló túbọ̀ ń pọ̀ sí. ṣèṣe rí ẹrú wọn ló tún yẹ kí wọ́n tún máa dá fún àwọn ènìyàn gan-an náà àbí wọ́n fi gbọ́ rédíò ni pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ń wá pariwo tó ń gbé mẹ́jọ táwọn èèyàn burúkú sí wọn ọjà wọ́tà. ẹ pé ẹ ní dààmú àjàlá burúkú ní ìṣẹ̀lẹ̀ fún pẹ̀lú ọgbà ọlọ́run ọba o. ẹ mọ̀ pé àkọ́kọ́ náà ibi tí bọ́lá ti dá ẹlòmíì tí nǹkan ọba ti ṣẹlẹ̀ sí kó jẹ́ fíktìmù tí bá ń wà bàjẹ́ tí wọ́n bá ń sọ wọn kò ní gbọ́ ọ̀ǹtì tó bá tó ìgbẹ́ bá tó larí mọ́ tó ti kú náà wà náà gbèkùn yẹn. òbí náà láàmú ọ̀rọ̀ òbí náà ni ò ní dá a lé tó lẹ́ni tí ó jèrè ọmọ òun náà lòbí tó yẹ pé yóò lámòjútó tó péye lórí ọmọ rẹ̀ sẹ́mi pé ọ̀nà méjì ni ẹ̀ máa ń gbà jèrè ọmọ nítorí wà positive wà nítorí wà negative náà wà ìwé òbí tó yẹ pé ọmọ rẹ̀ ń wù àbàjẹ́ ní sẹ́ńtì ọ̀dà òsì ń wò ràn kì í ṣe ìwà àbàjẹ́ tí ń wù sára àtàyẹ̀ nìkan kì í sáwọn ẹni wù náà sí o ó ń padà bá nígbà tó bá ṣe jìtá tán ó ń padà bá òbí àbọ̀ léwọ̀n gan tó jóbi lórí tó o bá kú lẹ́nu tó o ní òní sọ tí ń jòdòdò ọ̀rọ̀ fún ọmọ rẹ tó o kú lẹ́nu tó o ní òní bọ́mọ rẹ sọ tí ń jòdòdò ọ̀rọ̀ because àwọn tá à ń sọ yìí nígbà míì láàrin wọn tó yẹ pé ọ̀rọ̀ lásán ó lè yí padà wá ń bẹ̀ so àwọn òbí tí wọ́n fẹ́ bá sọ̀rọ̀ náà ò ní táìmù iṣẹ́ ẹgbẹ́ ojú òjì mi ni wọ́n bá ti jáde lé o ti parí ẹtí bá ti ẹ lẹ́nu tó sì yẹ kó rí bẹ́ẹ̀ ẹ ti gbogbo apáta ká gbìyànjú àtọkùnrin wa ni àtobìnrin wa ni ká pawọ́pọ̀ láti bá àwọn ọmọ wa wí sójú ọ̀nà tó dáa ọlọ́run ó jẹ́ kí ni wọ́n jèrè ọmọ. àmín tó yàrá ǹjẹ́ wọ́n dárúkọ arákùnrin kan bí wọ́n ní area boy ni ṣùgbọ́n ẹ̀ máa ṣe forúkọ ẹ̀ pamọ́ torí ó dàbẹ̀ ni pé èmi náà ti gbọ́ sí ọ̀rọ̀ yìí rí wọ́n ní mall junction wá yọ sí car wash níbi ilé epo àjọkẹ́ ibẹ̀ ló ti máa ń da àwọn èèyàn láàmú wọ́n ti ń wá fi ẹ̀sùn kàn ẹ́ báyìí arábìnrin tó kọkùnrin wá fẹ̀sùn kàn yín pé òun fúra pé pẹ̀lú àwọn kan tí wọ́n wá já ṣọ́ọ̀bù òun torí ó ti ń fi ẹnu sọ náà tẹ́lẹ̀ pé ó máa gbà mi ò tí fẹ́ dárúkọ rẹ ní o ṣùgbọ́n ibi ìnagijẹ máìtó ó wà nù gbogbo aláti mọ àwọn tí wọ́n ń pè ní máìtó pẹ̀lẹ́pẹ̀lẹ́ o tí apá ọlọ́pàá àdá tán mo sì mọ̀ pé apá àwọn aka àwọn DPO wa ọ̀gá Bankole àti DCO kó tó di pé a máa là á mọ́lẹ̀ tán ní agbègbè ilé epo àjọkẹ́ ìyànà ṣẹlẹ̀ lọ sí mọ́jọ́sàn òun ló wà o wàhálà yẹn ti ń pọ̀ ju wọ́n ti ń kọ lẹ́tà ṣọwọ́ nípa ẹ̀ wọ́n ti ń fóònù Family FM lábẹ́lẹ̀ o máa kó di àti àwàjúwe bó ṣe rìn sí fún wọn o ọ̀rọ̀ lásán fọmọlúwàbí o. Akínṣọlá Ahmed Akorede lórí ìkànnì Facebook ó ní ẹjọ́ sà àwọn ọlọ́pàá kan máa ń dúró sí Katode junction alọ́gi
ní agbègbè Ebenezer ni wọ́n ń sọ yé pé wọ́n máa ń gbowó láàrin aago 4 fẹ̀rẹ̀ sí aago 6 àbọ̀ fẹ̀rẹ̀ lọ́wọ́ àwọn tí wọ́n bá ń kọjá lópòpónà yé pé kẹjọ kí bá wọn wá nǹkan ṣe sí Akínṣọlá Ahmed Akorede ni wọ́n fi lè ránṣẹ́ ní ọ̀gángan bíi Ebenezer wọn ni tọ́. lákòókò náà bí sísọ náà lè bí ṣe ń bọ́ ká ló bá ní pé wọ́n gbà lójú ọmọ ń sìn mo lè pé máa dífẹ́ǹdì wọn ṣẹ́gun mi ò sí ń bẹ̀ so a máa ṣàtúnṣe lórí ẹ̀. tún sọ bẹ́ẹ̀ fún alukoro wọn lè gbọ́ dáadáa. ọ̀gángan Ebenezer ká tó dé Alọ́kí junction. wọ́n ti mọ ibi tó ń sọ. ibi tí kò dáhùn nífẹ̀ẹ́ rẹ̀ fẹ́. Kẹ́hìndé náà wọn kojú ẹ lójoojúmọ́ mi náà kojú ẹ tábà fẹ́ kárò kékeré àtọlọ́kadà tó lọ́pọ̀. wọ́n ń gbóná tẹ̀yìn náà bí. mo béèrè pẹ́sẹ̀ dáhùn ẹ̀mí ò sanwó rí ẹni Káyọ̀dé ń kojú ẹ̀. ẹ̀mí ò sanwó rí Kẹ́hìndé fẹ́ gbóná ọ̀sọ́kadà ló gbóni ọjọ́ wo ni ẹ gbowó lọ́wọ́ ẹ. kò lè parọ́. ìjẹta àbí. ọwọ́ tiẹ̀ kọ́ ọwọ́ tó gbé. ọwọ́ ọlọ́kadà tó gbé àbí ìmọ̀wò rẹ̀ máa ṣe lórí ẹ̀. ó lè jẹ́ sọ́fà sáà. gbogbo kálí fún àbàjẹ́ náà ni. ó lè ti gbúrò sí àbíkọ́ ọlọ́pàá náà pọ̀. fẹ́rẹ̀ làwọn ó lè bí wọn fẹ́. bẹ́ẹ̀ ni kábò lè wà fún arábàntìkù náà ni. kábò lè wà fún ẹ̀mí àti dúkìá. kálọ̀ polówó jẹ. wọ́n yẹn wọ́n lọ síbẹ̀ kí wọ́n lọ máa gbowó. ẹ padà bọ̀. ń bọ́lẹ̀ pé. Ebenezer junction ká tó dá lọ́gì. mo máa pàdé CP ń fẹ́rẹ̀ lọ́wọ́ ibẹ̀ ìjọ kan bóyá wọ́n ń ṣe jogging kìnìún kan táwọn ọlọ́pàá bíi mẹ́rin kan ní wọ́n bá ní tí wọ́n wọ bíi ààtò kọ́ má jẹ́ CP ló mú in fúnra ara wọn wọ́n wọ bíi Nigerian kìnìún green and kìnìún àwọn ọlọ́pàá kan wà lọ́tún àti wọ́n ní CP náà ṣe ààtò ẹ continue. ẹ bá dá wọn dúró. no a ní CP kan ṣe mo ń wò pé apá abẹ kí CP má lọ wọ pé kí lè ṣe bí special case ẹ jẹ́ ká tó wẹ̀ lómi lórí ìgbà. ká lọ polówó ká lọ jẹ. sí ẹ̀ka polówó ọjà ńgbà tá a bá padà dé. yàrá wa ayé kọ́ ni ó dá o èèyàn tó wà nínú ẹ̀ gbọ̀ngàn láyé dá àwọn tó mọ̀. àjò ò ní pé ẹnìkan jí ọrùn yín ó rẹ̀ ń gbé lọ ẹ̀dẹ̀rẹ̀ ẹ̀ pàdé ẹ̀ ẹ̀ wá gbé òwò ìlú ọ̀nà ẹ̀ wá ní kó máa lọ ẹ̀ ń bẹ̀rù yín lọ ní. ṣé ẹ̀ màbẹ́rẹ́ kì í ṣe ibi tẹ̀yìn kan lójú gbé tó bá yẹ pé ó ti ń tọ́jú lé kó tó dọ̀dọ̀ wọn kan but ẹ lọ rìpọ́ọ̀tù lágọ̀ọ́ ṣe rí àwọn bí àwọn èèyàn wá ṣe máa ń wo ìròrí lórí pé gbẹ̀dẹ̀ bá ti lọ ságọ̀ ọlọ́pàá dandan wọ́n pè káwọn mú wa ẹjẹ́ ayọ̀ rẹ̀ tẹ̀sí yẹn ẹjẹ́ ayọ̀ kó pàápàá ó ń ba nǹkan jẹ́ ni báwo lè yóò ṣe gbé property yín tí ó dẹ̀ máa gbé lọ tẹ̀ ẹ̀ dẹ̀ máa ká mọ́ tẹ̀ wá ní ẹ fẹ́ ṣe settlement lójú ọ̀nà pé ọ̀ya mo mọ́lẹ̀ mo gbẹ̀rù tọwọ́ ẹ̀ máa lọ kò sí wàhálà if cash náà ṣe kí ọlọ́run lè jẹ́ pé náà ni ó padà wá pẹ́ níyẹn padà. yorùbá kòwé wọn ní àlélè lọ àníkòjú tọwọ́ ilẹ̀ ó ti jùlẹ̀ kí la tún lè fún owó yorùbá lọ. no àwọn òwe kan bẹ́ẹ̀ bí òwe yorùbá tẹ́ ẹ bá tẹ̀lé èèyàn gọ̀ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ bá tẹ̀lé èèyàn jẹgi ẹbí tẹ́yìn náà mọ̀ ni àwọn òwe kan wà tẹ́yìn tó yẹ pé bẹ́ẹ̀ nǹkan bá fẹ́ pa ẹ̀yẹ̀ra yín wò. òpó níyàn ní sọ pé abẹ́rẹ́ wo ọjọ́ kọ́ tó. so nítorí náà intent ti dáa jù tó ti dáa jù ní kẹ́kẹ́ gbàgbọ́ ọlọ́pàá báyìí ni nǹkan ti ń ṣẹlẹ̀ o ẹni yìí wọ́n wá lé mi ẹ̀dẹ̀ identify nígbà tí ì ṣe pé generator tẹ́yìn náà ń sọ̀rọ̀ nípa rẹ̀ tí ì ṣe pé bóyá ẹ̀yin náà bí ẹ ti ra ìgbà receipt àbẹ́yìn náà rà lọ́wọ́ nígbà tí ì ṣe receipt to stolen property lẹ́yìn náà rà lẹ́yìn fẹ́ lọ ságọ́ ọlọ́pàá the best thing ní sọ pé lóòótọ́ o ẹ̀yin lẹ́ bá fowó yẹra generator yẹn tẹ́ ẹ̀dẹ̀ rà níbi tó ti lóko tí ì ṣe ọjà àtọwọ́dọ́wọ́ táwọn kan ń gbé wá láti ibìkan wá tà fún yín ẹ̀tọ́ yín ni kẹ́ ẹ lọ sí police station kẹ́ ẹ lọ sọ because ó léwu kó jẹ́ pé ibi tí bọ̀bọ̀ yẹn ti ń bọ̀ ó lè má sọ̀dọ̀ yín nìkan ó lè ti pààyàn síbẹ̀ wọ́n lè jẹ́ syndicate kọ́ ẹ́ pé wọ́n lé ẹ̀mí kan náà ní ẹ̀ fọ́nká ní generator tí ń wà lọ́wọ́ rẹ̀ ẹ̀ wá ní ẹ̀fín ilẹ̀kọ́ máa lọ ẹ̀já sẹ́rí ẹ̀já bára sọ tí yóò di ọ̀rọ̀ àtẹ̀mí àtẹ̀yìn kò sí agboolé kan tá a máa rí ní Ògùn state yìí tí ò ní family tí ò ní ọlọ́pàá ní family ọmọ yín tó bá ń sọ ọlọ́pàá tó bá fẹ́ jáde nínú àkàtà yín òun ní kẹ́ ẹ bá sọ̀rọ̀ pé iṣẹ́ tí wọ́n fẹ́ lọ gbà yóò máa fọwọ́ àbí ṣe ẹ má jà bọ́ ọlọ́pàá jẹ́ mọ́. ẹ jẹ́ ká gba ìpè kan yìí kó tó di wípé ayọ̀dá alùpùpù lórí ètò láàárọ̀ yìí kàmákì Fadilatu Sheikh Iskil Awal Sugar wákìlì mùsùlùmí gbogbo ilẹ̀ Yorùbá Edo and Delta wọn lè ṣe kọ́ máa gbọ́ wa ní gbogbo ìgbà ẹ ṣé ẹ̀kú àdó tiwa Alhaji Akeem Lawal babalẹ̀ awiládìgbẹ́ wọn ní yáyì ti fún wọn ní transformer ní mo ní Jésù wọn ní ká kí wọn iye ti jẹ ní ká má sì gbàgbé láti ké ẹ̀gbọ́n wa àwọn tí ó gé spam ìyẹ̀rú ọlọ́fà àmọ́jọ ọkọ mẹ́múná Alhaji Akeem bọ́dúnrún ìyẹ̀rú tí ayé ọjọ́ ìbí wọn congratulations ṣé kájọ lọ ṣe lánàá. hello Alhaji Daris. ẹ káàárọ̀ o. ẹ kú iṣẹ́ àdúrà wa gbà o. jẹ́ kó o lọ sókè please.
mo kàn fẹ́ sáré fèsì díẹ̀ sí ọ̀rọ̀ tí aṣojú alukoro ń sọ ní ìsìn yẹn. ó yá sà. mo kí alukoro pé ẹ kú iṣẹ́ o ẹ lè ṣiṣẹ́ ṣe o. àmín. bóyá ẹ̀ sọ ilé ìtorí pé ẹ jẹ́ ọ̀gá ọlọ́pàá ni o. kí wọ́n lè jí nǹkan èèyàn gbé kẹ́ ẹ rí kẹ́ ẹ dé police station kẹ́ ẹ gbà lọ́fẹ̀ẹ́ o. torí pé ìjọba lè ṣe ń sọ ìtẹ́ ìsọ yìí o. ó ṣe òkìkí ní yẹn kéré tó ó ṣe òkò tóbi tó ẹ lè padà gbà lọ́fẹ̀ẹ́ gbogbo alájọ mọ̀ yẹn. sọ ẹni tó bá jí nǹkan ẹ̀ tí ò lè fẹ́ wà láà tí ò fẹ́ máa lọ máa bọ̀ á gbà nǹkan ẹ̀ á ní kó lè máa lọ pàtó títí kan tí ẹ gbà torí bẹ́ẹ̀ ìjọba lè yín sọ ìṣẹ́ sọ yẹn ní kẹ́ bá a yàn ọ̀nà ẹ̀ ètò ẹ̀ bá wá rìpọ́ọ̀tù kéèsì táwọn ẹ̀ ti rí kìíní yẹn kí wọ́n jẹ́ kó máa lọ láàfin àmọ́ máa ń sọ pé ìgbà ògbà pé èèyàn ò lè wọlé ọlọ́pàá kó jáde lọ́fẹ̀ẹ́ o torí bẹ́ẹ̀ ìjọba lè ṣe ń sọ. ẹjíkẹ́ ìṣòro àfẹ̀sí ní ráńpẹ́ ṣe rí ojú tá a máa fi mú tá à ń wọ̀ yìí ọ̀tọ̀ọ̀tọ̀ lè yẹn o ìbí tí a sì ń bí òǹkálukú ìbí ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọn náà lójú sọ wípé tá a bá ní ká sọ lọ ká rògbò ní gbogbo agboolé ní Ogun State ní Nàìjíríà yìí nínú organisation tó ń tó yẹ pé wọ́n employ jù tó sì pọ̀ jù tí ìjọba gbà síṣẹ́ jù láyé either both state and federal ọlọ́pàá number 1 tẹ́gbẹ́ kò sí ministry tí òun ka wọn tó bá wọn aláwọ̀ pé ẹlẹ́ẹ̀kejì wa ni wípé bá a ṣe wá ń sọ yìí nínú agboolé tiẹ̀ agboolé tẹ́ ń dá sọ̀rọ̀ àti tájọ́ fi ń fọ̀rọ̀ fi ń ṣe àǹfààní fúnra wa ọlọ́pàá kọ̀ọ̀kan wà nínú agboolé wa bí ọ̀bàjọ́ mọ ẹ̀gbọ́n yóò jọ mọ àbúrò bí ọ̀bàjọ́ mọ àbúrò yóò jọ mọ ọmọ mọ́ kí gbogbo wa náà ká tó sẹ́yìn láàrin ara wa ká bá àwọn ọmọ wa tá bá wà ń bí iṣẹ́ ọlọ́pàá iṣẹ́ lọ gbà yí o ntọ́ da ni o ṣe mẹ́mọ́ sí ní tí ò dá ń bẹ̀ that is number 1. number 2 tẹ́ ẹ bá wá ní pé ẹ fẹ́ insist pé o lè gbé dúkìá yín ẹ̀ẹ́dẹ̀gbámú ládùúgbò ẹ̀ẹ́dẹ̀gbàsówó ẹ̀ ní kó máa lọ bẹ́ẹ̀ bá bẹ́gi lábẹ́jù yọ bẹ́ẹ̀ mi mọ́ o. ọ̀rọ̀ ẹ̀ka bẹ́yàn. sọ̀rọ̀ mi ti yé yín because tó bá yà padà ṣẹlẹ̀ wípé ẹni tí ẹ padà mú yẹ tẹ́ ẹ padà fi lẹ̀ tó bá jẹ́ wípé ibi tó ti ń ṣiṣẹ́ bọ̀ kì í ṣàdúgbò yìí nìkan ló ti ṣiṣẹ́ tẹ́lẹ̀ ti pààyàn sí bí ẹ pààyàn sí mo mọ̀ pé kò ẹni tó fìyà ẹlẹ̀ yẹn kò lè yọjú pé ó jí jẹnẹrétọ̀ mi mo dẹ̀ fi lẹ̀ yóò bu ẹnu ni bó ṣe wà lọ́wọ́ aráàlú bẹ́ẹ̀ náà ní bẹ lọ́wọ́ àwọn ọlọ́pàá. ẹ ṣeun. àwọn ni kájọ ṣàtúnṣe bí yóò ṣe jọra wọn. ọmọ méjì ká dọwọ́ wú mọ́ sí ẹsẹ̀ ìkẹyà jù kan lọ o. ṣebí kájà pé wọ́n gba nǹkan lọ́wọ́ rẹ̀ àkókò tẹ́rí ẹ̀ bá wà tí wọ́n bá gbà ọwọ́ àṣàjù kí ọwọ́ padà kọ́ fọ́ra rẹ̀ olè lórí lójú ọ̀nà kó fílẹ̀ kọ́ lọ́lọ́ kọjá pé nígbà tí wọ́n bá padà wá yóò padà òwe tí wọ́n padà wá sí ládùúgbò yẹn gan yóò kọjá ntẹ́ lérò. ẹ ṣeun àkọ́kọ́ láti sáré fèsì sí ti ọ̀gá ọlọ́pàá sọ àti ti àwọn olùgbé yẹn tí wọ́n sọ àkọ́kọ́ ni wípé iléeṣẹ́ ọlọ́pàá kí wọ́n kọ́kọ́ bá wa gbìyànjú àwọn nǹkan kan lórí pé mo mọ̀ pé amòfin àti alákòóso tó ìdájọ́ lórílẹ̀‐èdè yìí ti tún ṣe amòfin àgbà bàbá Fágbèmí àwọn ni wọ́n fa àtẹ̀jáde síta ọkàn àwọn aráàlú kò fẹ́ balẹ̀ mọ́ nípa pé àwọn adigunjalè tàbáwọn oníwà àbàjẹ́ mi tán bá ti mú wọn wọ́n máa pàréèdì wọn ní eléwé ẹran àwọn alọ́wọ̀ wọ́n máa pàréèdì wọn ní Ìbàdàn káàkiri àìbá máa pàréèdì wọn mọ́ yìí ojú táwọn aráàlú fi wò ni pé ṣé kìí ṣe pé bóyá wọ́n dọ́gbọ́n fọwọ́ bò lábẹ́lẹ̀ ṣùgbọ́n iléeṣẹ́ ọlọ́pàá ò pa àwọn ò ṣàfihàn wọn torí gbogbo àwọn tí àṣírí tú tí òyì kú mọ́ lórí àbí ni wọ́n tún wá kà fún wa yìí àbí ní àárọ̀ yìí mi ò eléyìí tí bá ń sọ ó máa dàbẹ̀ ní pé bóyá ẹnu ọmọ dàgbà dùn adigunjalè gbọ́ ní di mọ́tò lọ́wọ́ mi rí iléeṣẹ́ ọlọ́pàá ló sì bá mi rí wọn ò sì gba kọ́bọ̀ mo ti sọ fún yín rí ikọ̀ zona dragon squad ọ̀gá akínmadé yẹn lẹ́yìn ọdún wọn gba $1 lọ́wọ́ mi àwọn ni wọ́n tún ná owó tracking torí wọn fẹ́ kí n ronú ìyẹn jẹ́ ìtí iléeṣẹ́ ọlọ́pàá ṣe fún mi inú mi á sì dùn bí gbogbo àwọn ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá gbogbo ẹ̀kọ́ lówó ìtí ọ̀gá akínmadé yẹn mi ṣe ní àárò yìí gbogbo iléeṣẹ́ ọlọ́pàá bí wọ́n bá lè máa wà wò wọ́n ṣe léyìí kò sí iṣẹ́ tí ò sí dàbídàbí nínú ṣùgbọ́n tá a bá lè reduce it to minimum àbí alukoro. bẹ́ẹ̀ni. Jalal àwọn nọ́mbà òní ká fi síta iléeṣẹ́ ọlọ́pàá ń gbìyànjú túbọ̀ máa gbìyànjú. complaint response unit number àti control room pẹ̀lú nọ́mbà iléeṣẹ́ PR. Ládèjì tí bá torí afẹ́fẹ́ ó wà ń bẹ̀ sáré wò ó Jalal kó ká síta ṣẹ́jú. àwọn nọ́mbà tí ẹ lè pè wọ́n sí ní iléeṣẹ́ ọlọ́pàá bóyá fẹ́ẹ́ fi kankan tí wọ́n létí tàbí omi òun ẹgbẹ́ni Tajudeen Adédèjì náà ti ràn wá lọ́wọ́ láàárọ̀ yìí lórí èyí lórí CRU nọ́mbà complaint response unit nìyẹn 081
3984 4740 081 3984 4740 PPRO number 0816 703 7445 0816 7037 445 control room number 0916 48 59 299. tó ariwo pọ̀ lọ́wọ́ ọ̀gá àgbà pátá fúnlẹ̀ṣẹ̀ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn CP Ọlárẹ̀wájú Ògúnlọ́wọ̀ PhD àdúgbò pọ̀ lọ́wọ́ yín alukoro àgbà fúnlẹ̀ṣẹ̀ ọlọ́pàá àdúgbò lọ́wọ́ àwọn náà CSP Ọmọlọ́lá Òjútọ́lá igbákejì alukoro DSP Afọláṣadé Olúwọlé Akéwọn pẹ̀lú bàbá wa tí wọ́n wá ṣojú fún iléeṣẹ́ ọlọ́pàá lórí ètò láàárọ̀ yìí SP Badmus Cousin Ọ̀pẹ̀yẹmí àdúgbò pọ̀ lọ́wọ́ yín Adélébárí Àkóyá ibi ààbò tó dájú yóò túbọ̀ bà wà lórí yín èmi ò mọ̀ pọ́lọ́pàá lọ wọn láti ṣadé wọn ni wọ́n wà lórí ewé. ṣé kọ́ mọ́ sẹ́mẹ́ ni. mi ò sọ bẹ́ẹ̀ o mo ìbéèrè mo béèrè sẹ́ńgbà tí yẹn bá tó. ọ̀gá Badmus náà ti lọ sóde ewé tẹ́lẹ̀ wọ́n ti dé. it is my right. gbogbo wọn ò lè lọ ní ìpínlẹ̀ àbíká àwọn náà lọ sóde ewé ni. ẹ lọ. ọ̀rọ̀ yẹn ní ìṣẹ̀ṣe ká lọ sóde ewé ìyá tó ní ká lọ sóde ewé. mo bàrà kàdéyè àwọn mẹ́sẹ̀jì ẹ̀ kẹ́hìn nífàlẹ́yẹ ẹ̀kúnṣẹ́ kàfẹ́tò pírísíkà akéwùmí ẹ̀kúnṣẹ́ akéolótò ètò yìí Reverend Ṣínà Ègúnjọbí gbogbo àwọn oníṣẹ̀ṣe akéyìn o àdẹ́nìkan kọ sí. wọ́n ṣe é ṣàmọ́dún. àṣìdúpẹ́ lọ́wọ́ ìjọba ìpínlẹ̀ Ògùn bá mi ọmọọba Dàpọ̀ Abíọ́dún akẹ́sàn baálẹ̀ ọjà lọ́jọ́ obìnrin tí wọ́n ya òní sọ́tọ̀ fáwọn oníṣẹ̀ṣe ká tó lọ ìyá ní ìṣẹ̀ṣe o bàbá ní ìṣẹ̀ṣe olówó ìṣẹ̀ṣe o làbá ṣe káyìtè ní bọ̀rìṣà kí ni tòótọ́ Mọ̀rúfù Adégbóyèga. tẹ̀lé àríyọ̀ lórúkọ tèmi ire o. ọ̀rẹ́ sí kọ́.